Mojúbà akọ́dá mo dóde, mo ṣèbà àgbà. Mojúbà aṣẹ̀dá, aṣẹ̀dá mo dóde, mo ṣèbà àgbà. Ìbà olúwo, olúwo mo dóde, mo ṣèbà àgbà. Ìbà lọ́wọ́ kanranjágbọ́n baba kókó, ewùrà gbòdògbò baba lósùn. Ìbà lọ́wọ́ ẹ̀yin àáfàá ayé, ẹ̀yin àáfàá tínú ẹ̀ mọ́ ni o. Mojúbà yín, tẹ́ ń fi tírà tún ti ọmọ aráyé ṣe. Ìbà yín ni mo ṣe o, mi ì sọ ti ẹ̀yin tọ̀hún. Ìbà lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ tí ẹ̀ ń fi bíbélì, tẹ́ ẹ̀ ń fi sáàmù, tẹ́ ẹ̀ fi ń jagun fún àwọn ọmọ aráyé, tẹ́ ẹ̀ ń tún rí ẹni tí ò sunwọ̀n ṣe. Ìbà yín ni mo ṣe o. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ̀. Mojúbà yín o, ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi. Lónìí, mo tún wá sórí atẹ́gùn. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Èmi náà ni Dr. Azeez Abolade. Gbogbo yín bí ẹ tẹ́ ti mọ̀, bí ẹni mọwó. Torí pé èmi ò kí ń bá wọn han èèrà tí ò ní ẹyin nínú. Ẹ mọ̀ mí pé èmi ò kí ń sọ̀rọ̀ kí n sọ àṣírí kí n má sọ parí. Kí n wá ní ó yẹ máa pè mí sórí nọ́mbà mi àbí kẹ́ ẹ mówó wá kí n tó lè parí èyí tó kù. Ẹ ti mọ̀ mí dáadáa pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Àwọn iṣẹ́ tí mò ń mú wá, àwọn nǹkan tí a lè gbìyànjú ẹ̀ fúnra wa ni. Àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Ṣó ti yé yín? Gbogbo wa pátápátá, àìrí ń gbé sọnù bí ò sí bí ọmọ. Mo kí yín nínú ilé pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ní diaspora, tẹ́ wà nílùú òyìnbó. Ọkọ́ ọba àdábà ò ní sá yín lẹ́sẹ̀. Ẹ kẹ́rù wálé. Àwa tá wà nílé tá wà yìí náà, nílùú tá wà yìí, ìlú yìí kò ní le mọ́ wa o. Àwọn ò ní bá wọn ráwọn owó o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ pín mi àti yín. Ẹ bá mi wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí, ẹ dákun ẹ foríjì mi pẹ̀lú àwọn àṣírí tí mò ń jù kalẹ̀ yìí. Ẹ foríjì mi, ẹ foríjì mi nípa àwọn àṣírí yìí. Ṣé rí àṣírí yìí tí mo mú wá lénìí, wọ́n ní iṣẹ́ bíbò àṣírí. Àṣírí èmi àtẹ̀yin ò ní tú. Àṣírí wa máa bò ni. Ní lẹ́ẹ̀kan tán ká torí kan. Iṣẹ́ yìí contractor lè lò ó. Àwa tí à ń ta ọjà, kódà àwa tá à ń ṣiṣẹ́ lọ́fíìsì náà lè lo àṣírí yìí. Torí pé gbogbo wa náà là ń bẹ lọ́hùn káṣírí wa máa bò. Àtèmi àti ẹ̀yin, àṣírí wa ò ní tú ní àṣẹ Ìdùmarè. Ṣé rí kò dìgbà táwa ṣẹ̀ṣẹ̀ mú àwọn tọ̀hún tí wọ́n ń fi ẹ̀yìn ara èèyàn ṣòwò. Kò dìgbà táwa ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀yà ara èèyàn tá a fi ń ṣe oògùn ká tó lè jolówó láyé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì odidi èèyàn ti pé sí lára. Ó ti jẹ díndín, ó ti jẹ bíbọ̀, ó ti jorí, ó ti japá, ó ti jẹ̀fun. Ṣé nítorí ipá àwọn wáyé yìí náà? Ẹ jẹ́ ká wáyé níwọ̀nba. A máa ń wá lóòótọ́, àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ilẹ̀ gbígbẹ ń yọ̀yàn. Àwọn babaláwo, àwọn bàbá wa máa ń dásà kan. Wọ́n ní ẹni báwo ni wọ́n ṣe máa ń dásà yẹn? Wọ́n ní awo atara ọ̀gbẹ̀rì tí ò gbọ́n atara ẹ̀là. Ìtumọ̀ náà ni wípé babaláwo tó bá fẹ́ so oògùn owó fún ẹ, tó bá ṣe tán lóun ti fọwọ́ òun ti fọ ẹsẹ̀ òun, òun ti fọwọ́ òun. A ní kò mọ̀ mú owó wá, kò mọ̀ sẹ́ndì owó sákàǹtì. Ẹ ti dúnàdúrà. Láàárín ọdún 2 sí 5, ìwọ ti lọ́ ti ẹ̀yìn. Babaláwo tara tiẹ̀ lówó, ìwọ dìndìnrìn. Má jẹ́ ká wá kú wá, ká má bàa rírì kúrì. Kí ni nǹkan tá máa lọ wá? Ìyẹn fún oògùn bíbò àṣírí yìí.
bíbò àṣírí tí ó dájú ni, àwúre bíbò àṣírí ni. Ẹ jẹ́ ká lọ wá àkùkọ adìẹ tí ó gbó dáadáa. Àkùkọ adìẹ máa wá jẹ́ àkùkọ adìẹ funfun. Iṣẹ́ yìí ó dájú o, àmọ́ Elédùmarè dájú jùlọ. Iṣẹ́ bíbò àṣírí yìí dájú. Àkùkọ adìẹ funfun tí ò lámì, adìẹ ìbílẹ̀ ni o. Adìẹ ìbílẹ̀ tó gbó dáadáa tó funfun. Ẹyọ kan. Àti ewé afẹ́lóru. Kí ná ń pè ní afẹ́lóru? Ewé afẹ́lóru náà ni wọ́n ń pè ní àjẹ́-òbàlé. Àwọn kan ń pè ní àjẹ́-òfòlé. Ṣó ti yé yín? Òun náà ni wọ́n ń pè ní ewé afẹ́lóru. Ṣé ẹ rí ewé afẹ́lóru yìí? Á gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Á gún papọ̀ mọ́ ọṣẹ dúdú ni. Tí ó bá ti wá gún papọ̀ mọ́ ọṣẹ dúdú, tá ti gún dáadáa tó ti kúnná, á wá kó ọṣẹ yìí sínú ike funfun. Tá bá ti wá kó sínú ike funfun yìí, ọṣẹ yìí ẹ jẹ́ ká gún, a ní fomi sí ọṣẹ yìí o. Á gún ewé afẹ́lóru dáadáa. Á wá gún papọ̀ mọ́ ọṣẹ dúdú tí a ti gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Ṣé ẹ rí bá ṣe wá gún papọ̀ mọ́ ọṣẹ dúdú yẹn? Kò gbọdọ̀, á kó sínú ike. Ṣé ọ̀rọ̀ mi ti yé yín? Bá ti wá kó ọṣẹ yìí sínú ike funfun, kò gbọdọ̀ kanlẹ̀ mọ́. A ó pa adìẹ, bọ ọṣẹ yìí ni. A ti gún ọṣẹ yìí, ó ti kúnná pẹ̀lú, ẹ jẹ́ ká kọ́kọ́ gún ewé yẹn kó kúnná dáadáa. Ká gún kó kúnná dáadáa. Ká wá da ọṣẹ dúdú ká dà á sí, ká wá gún papọ̀ mọ́. Ó máa le, ó lè máa tú múyámúyá, kó máa tú. Ẹ jẹ́ ká fi lẹ̀ bẹ́ẹ̀. A ní fomi sí. A gbọdọ̀ fomi sí rárá. Tá bá ti wá gún, ẹ jẹ́ ká kó sínú ike bẹ́ẹ̀, ike funfun. Tá bá ti wá kó sínú ike funfun yẹn, kò gbọdọ̀ kanlẹ̀ mọ́ o. Á wá pa adìẹ funfun yẹn. Á pa ẹ̀jẹ̀ rẹ̀, á pa adìẹ yẹn sínú ike funfun báyìí. Ike funfun báyìí ni á da ọṣẹ yẹn sí. Á wá pa adìẹ yẹn sínú ike tí a ti pa sínú ike. Lẹ́yìn náà, tó bá ti wá pa síbẹ̀ báyẹn, tá ti pa adìẹ yẹn sínú ẹ̀, á wá dé pa. Tá ti dé pa. Bá ṣe wá dé yẹn, a gbọdọ̀ ṣí wò mọ́. A ní ṣí wò mọ́ fún ọjọ́ 9. Tó bá ti wá di, a gbọdọ̀ ṣí wò tí ó fi di ọjọ́ 9. Tó bá ti wá di ọjọ́ 9 tó ti pé ọjọ́ 9, ṣé ẹ mọ bọ́n ṣe ń ka òǹkà ọjọ́? Ẹ jẹ́ ká ka, ẹ mọ̀ pé wákàtí 12 ní ọjọ́ kan ni ó wà nínú wákàtí 24 hours. Wákàtí 12 ló wà nínú ààbọ̀ ọjọ́. 24, tó bá ti pé 24 hours, ọjọ́ kan ti pé nìyẹn. Ṣó ti yé báyẹn? Tó bá ti wá pé ọjọ́ 9 tá ti ṣe, ọṣẹ yìí ò gbọdọ̀ kanlẹ̀ mọ́ o. Ẹ jẹ́ ká gbé sínú wardrobe wa. Á wá máa bu ọṣẹ yìí wẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Ní àárọ̀ kùtùkùtù ni a máa wẹ ọṣẹ yìí. Àárọ̀ kùtùkùtù la máa wẹ ọṣẹ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, àṣírí wa á bò, àṣírí wa ò ní tú. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tó tún fi ara pẹ́, eléyìí ti parí báyìí o. Àwúre náà ni, òun á jẹ́ àwúre ìtúwọ́. Ọ̀nà á ṣí fún wa, ọ̀nà á là fún wa. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé ẹ̀mẹlẹ̀ àti ewé làpálàpá funfun. Ewé ẹ̀mẹlẹ̀ àti ewé làpálàpá funfun. Ẹ jẹ́ ká pò mọ́ ọṣẹ dúdú. Á fomi sí i, ẹ jẹ́ ká gún mọ́ ọṣẹ dúdú. Bá ti wá gún mọ́ ọṣẹ dúdú, orí òkúta akọni a ó kó ọṣẹ yìí sí. Ṣó ti yé yín?
orí òkúta akọ ni a kó ọṣẹ yìí sí. Kí ló ń pè lókúta akọ ni hard stone tó bá tóbi dáadáa, òkúta tó bá tóbi bá ti wá gun orí ẹ̀ a kó ọṣẹ yẹn sí. A máa fi wẹ̀, a máa fi ọṣẹ yẹn wẹ̀ náà ní àárọ̀. A ní rí jù báyìí lọ lórí ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program àwọn nǹkan tí ò bá yé yín, ẹ lè béèrè. Ẹ dákun, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ comment. Ẹ mọ̀ pé nígbà tá a bá ṣe fídíò, tí èèyàn bí 1000 wo fídíò, tá a wo fídíò yìí, nígbà tá a wá wò, tá a wá like ẹ̀, tá a comment, tá a share, ẹ mọ̀ pé kò dáa. Babaláwo la bá jẹ́ ni wá, babaláwo la bá jẹ́ ni, ẹgbẹ́ babaláwo ni wá ni àbí pastor ni, wòlíì ni, àfáà. Dákun bá mi share àṣẹ yìí. O lè ṣiṣẹ́ fún client ẹ o. O lè ṣe, kò sábúrú ń bẹ̀. Àmọ́ bá mi share ẹ̀, á jẹ́ fún ẹbí idán, Allah fún ẹbí ọ̀run. Orúkọ mi yìí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Ojú tí ẹ fi ń gbọ́ mi, ojú náà ní di. Korogodo ayé ò nílò fún wa jọ. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé tọ̀ wá. Ire o, ó dìgbà kan náà.